àṣírí kan padà tú nípa ìdí tí Mohbad fi sọ̀rọ̀ ẹ̀dá ọ̀dẹ̀ fún Wùmí. Ṣé mo pé mò ń sọ wípé gbogbo àwọn nǹkan kan wà tí Wùmí ṣe fún Mohbad tó yẹ pé ọkùnrin tó pọ̀ orí ẹ̀ bá pé ò gbọ́dọ̀ gbà. Àkọ́kọ́, kò ní obìnrin dáná fún ẹ, ó fi oògùn oorun sí, ó sùn, ó dẹ̀ lọ ń bá àwọn tẹ́jọ́ ń gbénú lé tó jọ rẹ̀ ní àjọṣepọ̀, ó dẹ̀ sọ̀rọ̀, ó dẹ̀ lé síta. Ẹ̀kejì, obìnrin sọ fún ẹ wípé iṣẹ́ tó ń ṣe yìí o gbọ́dọ̀ ní bank account fún rẹ o gbọ́dọ̀ máa save owó ẹ̀ sí account ìyá mi ni, ó dẹ̀ gbà ATM tí wọ́n tún fún ẹ kò tún sí lọ́wọ́ ẹ, ọwọ́ ìyàwó yẹn ló tún wà. Obìnrin sọ fún ẹ wípé ọmọ tó ní ìwọ ló ní tí ìyá ẹ̀ bá wá wọn kì í gbà kí ìyá ẹ̀ fọwọ́ kan ọmọ yẹn, ó dẹ̀ gbà. Àtàwọn nǹkan míì ṣe pé mo sọ pé ọkùnrin tó rí ẹ̀ bá pé kò lè gbárù ẹ̀. Ṣùgbọ́n àǹtí Tẹ́ni Ológo, àǹtí Tẹ́ni ọmọ ológo, àǹtí mi, inú mi dùn gan fún àwọn, I don't know how to put it, àwọn òfin tó tẹ̀ ń ṣe àwọn òfin tó tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ yìí. Àwọn yẹn blogging tí wọ́n tún yàtọ̀, investigative blogger ni wọ́n. Àwọn yẹn tún wọ́n enter àwọn ibìkan tó yẹ pé àwọn eléyìí ẹ̀ṣẹ̀. Àwọn kan padà fún wa lọ́wọ́ wípé ìjà kan ṣẹlẹ̀ láàrin Mohbad àti ìyàwó ẹ̀ nígbà kan tí Mohbad na Wùmí, wọ́n ló nà án gan gidi. Nígbà yẹn Mohbad sì ń jẹ́ Mohbad. Wọ́n ní ọ̀wá mọ ẹni tó record fídíò yẹn, ìjà yẹn nínú àwọn guys tó wà nílé yẹn. Ṣùgbọ́n nìkan sọ pé ara àwọn guys tí Wùmí ń bá ní àjọṣepọ̀ ni nígbà yẹn tó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ Mohbad. Wọ́n dẹ̀ record ìjà yẹn. Wọ́n wá record ẹ̀ tán, wọ́n wá send ẹ̀ sí Wùmí pé ìjà tí bó ṣe nàìjọ́ ẹ̀ lílé o àti bí abẹ́ record ẹ̀. Wùmí wá lọ fún Mohbad pé sorry lórí bó ṣe nà mí. Wọ́n wá sọ wípé láti Mohbad wá bẹ̀ pé kó jọ. Wọ́n ní Wùmí wá sọ pé ó ti bó ṣe nà mí, òun dẹ̀ máa post ẹ̀ sí online pé òun máa make sure pé òun post ẹ̀ sí online láti fi kọ́ ẹlẹ́gbọ́n. Wọ́n ní Mohbad wá dọ̀bálẹ̀ gbàdájà fún pé kó jọ, òun bẹ̀ kó má bà kárí àwọn jẹ́ pé kó má post ẹ̀ because wọ́n ti rán wa létí guy kan tó náà jẹ́ olórin bẹ́ẹ̀ ní Nàìjíríà tó náà ìyàwó ẹ̀ tí wọ́n post kíní ẹ̀ sí online tó pé dè nìkan tó bà kárí ẹ̀ jẹ́ nìyẹn táyọ̀ fi gbọmọ́ ṣe pé ayọ̀ kò sẹ́ni tó máa ń láìkì kíní yẹn gender based violence ni wọ́n pè. So now kí wọ́n sọ ní wípé Mohbad wá dọ̀bálẹ̀ ǹjọ́ yẹn ó wá bẹ Wùmí wá ní according to mo gbọ́ wọ́n ní so Wùmí wá ní òun ní post ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n láti gbà yẹn tí Wùmí bá fẹ́ ṣe fake Mohbad ṣe nǹkan kan tipátipá tí Mohbad bá sọ pé rárá, wọ́n ní nǹkan tó máa ń fi dùn kòkó mọ́ láti gbà yẹn nìyẹn. Wọ́n ní Mohbad fi ń ṣe bí ọ̀dẹ̀. Wọ́n ní nǹkan tó fàájọ pé tí Wùmí bá ní kó kí wọ́n bọ̀ ná gbọ́dọ̀ kí wọ́n bọ̀ torí ó máa ń sọ pé wá máa post fídíò yẹn o, máa post ẹ o. So wọ́n ní nǹkan tó fà á nìyẹn. Ó wá jẹ́ òótọ́ ni, ó wá jẹ́rọ́ ni, ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Báwa ṣe rè tàwa sì gbọ́ wá sí gbọ́ láti jẹ́ kẹ́ ẹ gbọ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ẹni tá a máa ṣẹ̀ tó ní dáríjì wa Ọlọ́run jẹ́ ká ṣẹ̀ o. Torí mo believe pé àmọye irú ìjà bẹ́ẹ̀ tó ń ṣe láàrin tọkọ-tìyàwó tó dẹ̀ pé tí ọkọ bá ti bẹ ìyàwó ó máa gbọ́. Ká má sọ pé ó wá fi fídíò pamọ́, ó wá gbẹ́bẹ̀ láti gbà yẹn, wá gbọ́ wá ń lo kíní yẹn as opportunity láti fi enslave ọkọ ẹ̀. Àkọlọ́ ń gbà wá, àkọlọ́ má jà síyàn. Adomade ní orúkọ mi, ẹ bá mi share fídíò ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi Adomade TV.